dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa rí mi wò kétékété lórí ẹ̀rọ móhùnmáwòrán yín àti lórí ẹ̀rọ dàsímilésìkò lẹ́yìn. Orúkọ mi ò tí ì yí padà o. Èmi náà ni Délé Akínyẹ̀dé Adébísí. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò tá a pè ní ọ̀làjú àtàṣà ní ìkànnì Gbádùn Ẹ̀mí Town TV. Tẹ́ ò bá gbàgbé, a ó rí mọ̀ pé lórí ètò yìí ọ̀làjú àtàṣà láti máa ń sọ nípa oríṣiríṣi ewu, àkùdé àti àbùjẹ́njẹ́kù tí ọ̀làjú tí ó ń kó bá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní ayé òde òní. Lónìí a ní sọ̀rọ̀ nípa àtúnṣe òwe ilẹ̀ Yorùbá. A sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́. Àṣà wo ni a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí? A fẹ́ sọ̀rọ̀ nípa àṣà ìkíni ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́. Àṣà ìkíni ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́. Ẹ rí i pé oríṣiríṣi òní kíkí ní ilẹ̀ Yorùbá. Kíkí ní ṣe pẹ̀lú ìgbà, àkókò àti ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Fún àpẹẹrẹ, tí a bá ríra wa ní àárọ̀ kùtù, a sọ pé ẹ kú òwúrọ̀ o tàbí ẹ káàárọ̀. Oríṣiríṣi ìgbà àti àkókò la ní ilẹ̀ Yorùbá. Nínú èdè Yorùbá, a ní ìdájí, a ní àfẹ̀júmọ́, a ní òwúrọ̀ kùtù, a ní ìyálẹ̀ta, a ní ọ̀sán pọ́n garígarí, a ní ọ̀sán, a ní ìrọ̀lẹ́, a ní alẹ́, a ní òru, a sì ní àìjìnlùdùn. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn ìgbà wọ̀nyí la ní ilẹ̀ Yorùbá. Tá a bá fẹ́ kí ni ní àárọ̀, a sọ pé ẹ kú òwúrọ̀. Ẹ kú òwúrọ̀ òun ni wọ́n pèpè kí ó lè bá àdúgbò náà sọ ní ẹ káàárọ̀. Bẹ́ẹ̀ ni tá a pé ọ̀sán ni ẹ káàsán. Ká pé eléyìí tí ó yẹ kí a máa kíra wa ní gbogbo ìgbà tá a bá fẹ́ kíra bóyá ní orí ẹ̀rọ móhùnmáwòrán tàbí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Ó ní ká máa sọ pé ẹ kú déédé àkókò yìí, torí tí máa sọ pé ẹ káàárọ̀ bóyá ọ̀sán ni ẹ wà ní orílẹ̀-èdè bòmí ìtẹ́ wà tàbí apá bòmí ìtẹ́ wà. Èyí ni pé ẹ kú déédé àkókò yìí tó yẹ ká máa kíra wa. Bó o wá gangan bí ó ṣe yẹ kí Yorùbá kó máa kí àwọn èèyàn. Fún àpẹẹrẹ, ọmọ kékeré tí ó bá fẹ́ kí àwọn òbí rẹ̀ tàbí àwọn àgbàlagbà ní ọkùnrin, ọmọdé lọ́kùnrin gbúdọ̀ dọ̀bálẹ̀ gbalaja. Yóò dọ̀bálẹ̀, yóò nà sí ilẹ̀ ẹlẹ̀, yóò fi ọwọ́ rẹ̀ kanlẹ̀, yóò sì kí wọn pé ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni bó ti yẹ kí ọmọkùnrin ṣe máa kíra wọn nù, kó máa kí àwọn àgbàlagbà nù. Tó bá jẹ́ ọmọ obìnrin ni, ó gbúdọ̀ fi orúnkún rẹ̀ méjèèjì kí ó fi kan ilẹ̀ ẹlẹ̀, kó wá káwọ́ sẹ́yìn pé ní ẹ káàárọ̀ pẹ̀lú ìtẹríba tún ni ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà. Bí ó ti yẹ kí ọmọ obìnrin kí ó máa kí àwọn òbí rẹ̀ tàbí àwọn àgbàlagbà ní àárọ̀ ni. Ṣùgbọ́n ayé ti di ayé ọ̀làjú. Oríṣiríṣi nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀. Ó wá di pé kí àwọn ọmọkùnrin kan fẹ́ kí àgbàlagbà, ìmíì wọn kàn tẹríba ẹ káàárọ̀ sà. Ìmíì ọmọbìnrin míì akànrà kò ní kúnlẹ̀, akànrà bẹ̀rẹ̀ mọ́lẹ̀ díẹ̀ ẹ káàárọ̀ mà. Kò yẹ kó rí báwọn. Ọmọ Yorùbá àtàtà ó gbúdọ̀ fi orúnkún rẹ̀ méjèèjì kí ó fi kan ilẹ̀, kó fi kúnlẹ̀ fún àgbàlagbà tí ó bá ti pàdé ní òwúrọ̀ kùtùkùtù. Bẹ́ẹ̀ ni mélòó la fẹ́ sọ nù ẹ̀. Mo tún sọ lẹ́yìn ìwò dáfẹ́. A máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ lágbára náà. Èmi ò ní kú, ẹ̀yin ò ní kú. Àfijọ́ fa ìfúdẹ́gbẹ̀rẹ̀ ni. Délé Akínyẹ̀dé Adébísí lórúkọ mi. Èmi la mọ olùkọ́ tó máa lókè mú kàn máa rọ́bà sí yan. Bari ọlá ará àdí àbí. Títí ìgbà míì táwọn apàdé tẹ̀lé tayọ̀ ńkọ́. Ẹ má gbàgbé àṣà àti ìṣe ilẹ̀ wa, ilẹ̀ Yorùbá. Ẹjá máa fi kọ́ àwọn ọmọ wa nílé. Ẹjá máa fi kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ní ilé ìwé. Ẹjá máa fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní ẹnu ìkọ́ṣẹ́ àti níbikíbi tí a bá bára wa. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ o. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò ní parun. Títí ìgbà míì káyọ̀ aláyọ̀ kọ́mọ̀dún lónìí lẹ́yìn ara wa. Àlàáfíà ni kó mọ jẹ́ ti gbogbo mùsùlùmí wa. Títí ìgbà míì táwọn apàdé tẹ̀lé tayọ̀ ńkọ́. Ẹ ṣeun gbáà. Orúkọ mi ni Adégòkè Fọláṣadé Ìyàbọ̀. Ẹ máa gbádùn ìkànnì Gbádùn Ẹ̀mí Town TV. Ẹ ṣé.